8675. Hello. Hello ma. Ẹ kálẹ́ sà. Ẹ kálẹ́. Ṣé ń gbọ́ sà? Mo ń gbọ́ yín dáadáa. Ó ní ọkọ mi. Ọ̀rẹ́. So wọ́n jọ the same ọ̀rẹ́ ṣàjọ ni wọ́n tọ́jọ́ táìsì gan. The same place lájọ ń gbé. So ó wá di ọjọ́ yẹn ó ṣàṣì ṣe díẹ̀ náà. So àwọn náà máa ń gbé mi lọ sí ṣọ́ọ̀bù nǹkan kan báyẹn ó dẹ̀ ní táìmù kan tí mi àtọkọ mi ní misunderstand pé wọ́n máa bá sọ̀rọ̀ nǹkan kan báyẹn. Ó wá ní nǹkan kan tí ọkọ mi máa ń ṣàlàyé fún un pé pípé òun ẹ mọ ọkùnrin àtọkùnrin bí kò ṣàjọ máa discuss pé bí òun láì fóun àti ìyàwó kò jọ máa kóun máa ní fọ́ọ̀mù pẹ̀lú nǹkan kan báyẹn. So wọ́n ṣàlọ́jọ́ yẹn tó ṣàǹgbé mi lọ sí ṣọ́ọ̀bù wọ́n á sọ̀rọ̀ yẹn mọ́ bó tó ṣe wá sọ̀rọ̀ yẹn fún mi wá imagine pé mo ṣàárẹ̀yìn lọ́jọ́ yẹn pé wọ́n máa sọ pé ìyàwó àwọn torí ìyàwó wọn náà ọ̀rẹ́ jọ ni wá wọ́n ní ìyẹn ò lè gbárù nǹkan kan báyẹn aṣáà sọ̀rọ̀ yẹn aṣáà ṣàwàdà ní ọjọ́ yẹn so mi ṣáà mọ̀ àtìgbà yẹn ṣáà máa ń disturb mi ṣáà mọ̀ bí feelings yẹn ṣàṣewà so èmi àti aṣáà nìkan papọ̀ so wá ẹ̀kan náà ni but nǹkan tó wà ń bẹ bóyá ṣètò ni mi understand ẹni tí mò ń sọ yẹn orí ọkọ mi yẹn ṣe ń gbọ́. Ó yé mi. Ó wá ní àwọn fídíò mi lọ́wọ́ bíi naked video. So ó máa ń tírẹ́tì mi pẹ̀lú fídíò yẹn sometimes wọ́n lè wá ṣọ́ọ̀bù báyìí kọ́ńkàn ra nǹkan kọ́ńkàn kó nǹkan tẹ́ pé mi ò ní lè sọ̀rọ̀. ẹni tẹ́ ẹ̀ sọ yìí òun àtọkọ yín àdúgbò náà ti mọ́ra àbí. No, ọ̀rẹ́ tight friend ni mi ò fẹ́ ẹ má explain ju o wọ́n ti mọ́ra wọn tẹ́lẹ̀ ṣùgbọ́n àdúgbò kan lẹ́jọ́ ń gbé nísìnyí. The same place no jo. The same area ní ìsìn bá ibi tí ẹgbẹ́ ara wọn. àní ẹ má explain jù. Okay. Ẹ má explain jù ẹgbẹ́ ara wọn ní ìsìn báyìí ẹ ti wọnú ara yín tó yẹ pé ìyàwó yín náà mọ̀ ìyàwó rẹ̀ ẹ ti dàbí family. ìyàwó ẹ̀yẹn ọ̀rẹ́ jọ ni wá tẹ́ pé tight friend ọkọ mi gan ni ọkọ mi. ẹ má explain jù ẹ má explain jù so èyí túmọ̀ sí pé ẹ ti dàbí family tíjà bá wà láàrin ẹ̀yin àti ọkọ yín gan ẹ máa ń lọ fẹjọ́ sùn wọ́n. ẹ nà bẹ́ẹ̀ ni. àwọn gan máa ń gbé yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan sínú mọ́tò wọn ọkọ yín trust wọn. dáadáa wọn ti máa ń gbé mi lọ ṣọ́ọ̀bù náà. ẹ má explain jù màmá ní ìsìn báyìí ọjọ́ kan wá ń bẹ tẹ́ ń bẹ nínú mọ́tò ẹ wá sọ pé ọkọ yín àti ẹni náà ti jọ sọ̀rọ̀ kan papọ̀ débi wípé òun ò láìkí láti máa báyàwó òun lájọṣepọ̀. Ó wá ń sọ fún yín nínú mọ́tò pé ọkọ yín sọ pé òun ò láìkí láti máa bá yín ní nǹkan papọ̀ ẹ wá sọ di ọ̀rọ̀ tẹ́jọ́ ń sọ lọ nínú mọ́tò látìgbà náà lọ ni ọ̀rọ̀ yín ti ń wọnú ara tó fi di pé ẹ lọ bára yín lájọṣepọ̀ ẹ ní ẹ̀ẹ̀kan náà ni ṣùgbọ́n ẹ ti kọ́kọ́ ní feelings fúnra yín láti pàṣẹ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ jọ ń sọ. Sometimes nígbà mi tẹ́ pé tí kò bá tí wọ́n bá wálé ó máa ń lo fóònù ọkọ mi á fi chat mi tẹ́ pé àzìkí nǹkan yẹn gan tó ṣẹlẹ̀ gan ó pẹ́ but ṣé ń gbọ́. So ó wá ṣàmà ń wá sí ṣọ́ọ̀bù sometimes gbà mí ó lè wá ṣọ́ọ̀bù ẹ̀kan pọ̀jà kan ṣá. So ìgbà tẹ́ ẹ jọ lájọṣepọ̀ yìí ibo lẹ ti lọ lájọṣepọ̀. mo tẹ̀ ní. Ilé ìtura ṣé ìgbà yẹn ṣé ẹ mọ̀ọ́mọ̀ jẹ́ kán ṣa fídíò yín nìtàn fi ní fídíò yín lọ́wọ́. mi mọ̀ àti mi mọ̀ bó ṣe sẹ́ǹdẹ̀ sí mi gan-an mo wà ṣọ́ọ̀bù nǹkan tó wáyé kó sẹ́ǹdẹ̀ sí mi pé ó ní owó kan tí yẹn fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ mi ìṣe mọ̀ bóyá ọjọ́ ṣe díwà bí ẹ má explain jù màmá ó ní nǹkan kan tó fẹ́ gbà. Mo ti ṣe. Wọ́n ti cut. Kọ́lọ́hún máa ṣàánú wa. ṣé ẹ rí Yorùbá sọ pé ń tá a bá sùn tì là ń jarun pálù. àìmọye ẹ̀yin èèyàn tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ìyàwó yín fọ́rẹ̀ẹ́ yín. àìmọye
ẹ̀yin obìnrin ọ̀rọ̀ ọkọ yín ẹ̀ mọ́ sọ́fọ̀rẹ́ yín kó ọkọ yín ní mọ́ ń bọ̀rẹ́ yín ọ̀rẹ́ yín ní mọ́ ń bá yín bọ́kọ yín sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá jáde wò pápá mi sọ fún jàre kó lè aláwọ̀ wá ká jáde ọ̀rẹ́ rẹ ó tún mọ́ bóòsì pé ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ ọkọ rẹ òun ló close ọ̀rẹ́ ọkọ mi ló lè gba nǹkan tíyàwó mi ò lè gbà. ẹ jẹ́ àfúnra wàá gbà kàrà wàá gba dùndú òun lọmọ kékeré fi ń wojú èèyàn. ẹ jẹ́ àfúnra bó bá ti ń di wípé ẹ ti ń rí i pé wọléwọ̀de ìyàwó yín àti ọ̀rẹ́ yín ti ń pọ̀ jù. ẹ jẹ́ á límìtì ásẹ̀sì eléyìí tá à ń fún wọn tẹ̀ ń jẹ́ kí òun àti ọ̀rẹ́ yín tó jẹ́ opposite sex. Hello. Hello. Yes sir. Ẹ kálẹ́ àkú ètò. sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ. Mo fẹ́ dá sí ọ̀rọ̀. ẹ jẹ́ á dá sí ohun tí ìyá yìí sọ ìyá yìí ó ti kan lẹ̀ fúlẹ̀ gan pé wọ́n ní arákùnrin pé ó ní píkṣọ̀ wọn lọ́wọ́ ń wá ń lò ó láti fi blackmail wọn ó lè wá sí ṣọ́ọ̀bù wọn kó kó gbogbo nǹkan wọn ò ní lè sọ̀rọ̀ ó lè gba owó lọ́wọ́ wọn kó gba gbogbo nǹkan because fídíò kọ́ ni ó mú píkṣọ̀ ni ó jẹ́ ó ṣe ṣe kó yẹ bàtà kúrò tó tí arákùnrin yìí dìde ní orí ibùsùn tó lọ mọ̀ pé obìnrin ò ní mọ̀ nǹkan kan ó kàn bẹ̀rẹ̀ sí mọ̀ ìyá ìpínra mo fẹ́ bèè lọ́wọ́ ìyá ẹ̀ níhùn tó tó di pé ó yá wọ́n kọ́ọ̀tì tí bóyá ìgbà náà ló lọ ja tó ya gbogbo ẹ̀ tó wá ń lò against wọn láti mọ̀ lè kò yé mi ṣá ẹ mo ń gbọ́ yín. Ṣe rí ọkùnrin yẹn ó ní nǹkan kan lọ́kàn tó fẹ́ ṣe tó fi ṣe bóyá ṣe yẹn obìnrin yẹn ló ní láti wà very very careful because tó bá ń gbọ́ tó yẹ pé ó bá mọ ọ̀nà tó lè fi gẹ́ẹ̀tì ọkùnrin yẹn láti lè gẹ́ẹ̀tì fídíò tó wà lọ́wọ́ rẹ̀ bóyá ó máa delete ẹ̀ or anything because tí ó bá ṣọ́ra ọkùnrin yẹn gan máa padà lé kò lé ọkọ ẹ̀. ó dà sá ẹ ṣeun. ìyẹn ti eléyẹn. tí obìnrin tí ó sọ wípé ọkùnrin yẹn lọ tọrọ dájẹ́sì lọ́dọ̀ Ọlọ́run because táyà pé obìnrin yẹn bá tún wà láyé nísìn a lè sọ pé kó wá ẹ̀yọ́nú rẹ̀ ṣùgbọ́n ó ti ní kò sí láyé mọ́ tó kó tọrọ dájẹ́sì lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run dáríjì. obìnrin tó lọ́kàn wa máa ń na òun kọ. ìmọ̀ràn mi fún obìnrin yẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sí títẹ kọ́kọ́ sọ níbẹ̀rẹ̀ ètò láì pé kọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ tó bá jẹ́ wípé kò sí ọ̀nà àbáyọ